Àṣìṣe ńlá ni Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe o. Iba Gani Adams, àṣìṣe ńlá ni wọ́n ṣe. Èmi kọ́ fọ́nrán tẹ fẹ́ wò yìí ẹ ó ṣàlàyé gbogbo ẹ̀ o. Ẹ bá mi ṣíà fídíò yìí, ẹ jẹ́ káwọn èèyàn kó rí fídíò yìí nígbà tẹ bá wò tán ẹ̀hún tẹ́yìn náà bá rí sí ẹ jẹ́ ká sọ sí comment section. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀? Ohun tí Iba Gani Adams tí wọ́n sọ ṣé ó yẹ kí wọ́n sọ? Ẹ ṣé, ó yá. Interview kan bẹ tí Iba Gani Adams ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí buhari náà láti máa rí but point kan tán sọ ń bẹ̀ ni mo fẹ́ sọ sí point kan tán sọ ń bẹ̀ ni mo fẹ́ sọ sí gẹ́gẹ́ bí ọgbọ́n orí tèmi o point yẹn ó kù díẹ̀ káàtó. Ààrẹ Ọ̀nà Kakanfò Iba Gani Adams ẹ̀yin mo fẹ́ dojú ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kọ̀ o mi buyin o ọ̀tọ̀ ni mo sì fi dárúkọ yín. À ń sọ̀rọ̀ pé ká fọwọ́sowọ́pọ̀, à ń sọ̀rọ̀ wípé ká wà lọ́kàn, à ń sọ̀rọ̀ wípé security ogun ọ̀gbọ́dọ̀ kó ilẹ̀ Yorùbá. Kí wọ́n á ní ẹ̀yin tẹ́ ń sọ wípé ẹ̀yin ò kí ń sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí, ìjọba tó wà níta tó wà lórí àlééfà Yorùbá ni, Yorùbá sì lẹ́yìn náà. Gbogbo ibi tí wàhálà yìí ti ń wájú bá a ṣe ń gbọ́ wọn ní àwọn Niger, àwọn kan wá láti outside, àwọn kan wá káàkiri láti disturb orílẹ̀-èdè Nàìjíríà láti má jẹ́ kí gbogbo nǹkan dàrú. Sọ wá dáa kí àwọn èèyàn sùn kán mọ́ rọrùn sùn ni ẹ̀yin jẹ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá fọ pọ́ǹtì kan pé ìjọba tó wà lọ́wọ́ yẹn ò kí ń sọ̀rọ̀ wọn o torí pé ẹ̀ kí ń sọ̀rọ̀ ìjọba náà ẹ̀ ṣe lè dá sí ọ̀rọ̀ ààbò ìlú. Ó kù díẹ̀ káàtó bàbá pé ìjọba tó wà níta yìí ẹ̀yin ò kí ń sọ̀rọ̀ ìjọba, ẹni tí ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ní níta yìí ní Sunday Igboho torí ẹ̀ ní òun ló lè dá sí ọ̀rọ̀ ààbò ìlú. Ààrẹ Ọ̀nà Kakanfò níyìn mo dẹ̀ mọ̀ pé oyè yẹ ó yẹ ẹ̀yin náà dáadáa o, ẹ mọ̀ tún oyè tẹ́jẹ́ o, ẹ mọ̀ o. Ààrẹ Ọ̀nà Kakanfò yín tọrọ mọ́ oyè yín ni pé nǹkan ò gbọ́dọ̀ dàrú, ìlú ò gbọ́dọ̀ bàjẹ́, ogun ọ̀rẹ́ sí gbọ́dọ̀ kó lẹ̀ Yorùbá. Tó bá tẹ̀ jẹ́ pé ìjọba tó wà níta yìí ni ló fẹ́ ṣe ìdíwọ́ torí pé ń sọ̀rẹ́ wọn ẹjọ́ rẹ̀ wọn lágídí torí pé ẹ fẹ́ jà fún ẹ̀ Yorùbá ẹ fagídí bá wọn sọ̀rẹ́. Tó bá tẹ̀ wá dọjọ́ wájú ẹ pé ní tó jẹ́ kí n jàjà yìí tó sì jẹ́ kí n jáde nígbà tí gbogbo nǹkan bá rọlẹ̀ ẹ wà ẹ̀ṣẹ̀ wá sọ síta pé gbogbo ìgbà ẹ̀mí ń ṣe èmi àti ìjọba tó wà níta ààrẹ o Bọ́lá Ahmed Tinubu ààrẹ o àmọ́ mo mọ̀ọ́mọ̀ bá wọn rẹ́ torí ilẹ̀ Yorùbá, mo mọ̀ọ́mọ̀ gbà fún wọn torí ilẹ̀ Yorùbá. Èmi ò rò pé ipò yín ipò òṣèlú ni, ipò yín èsì ipò òṣèlú o, ipò yín èsì ipò táwọn olóṣèlú máa wá bá yín tá máa rà yín, ipò yín èsì ipò tó yẹ pé ẹ máa ṣiṣẹ́ fún olóṣèlú kankan, ipò yín ipò ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá lẹ gbé dání. Kódà tó bá ń sọ̀rọ̀ òṣèlú kò yẹ kẹ́ ẹ dá sí tí wọ́n bá wá kí yín bí wọ́n sì wá kí yín kò sí tó kẹ́yìn pẹ̀lú olóṣèlú ẹ fi wọ́n lẹ̀. Kódà kàràǹgídá tó bá jẹ́ pé owó kan tó lóṣèlú fẹ́ fi sọ̀pọ́tì yín gbogbo àwọn mẹ̀kúnnù ọ̀dà owó gbogbo ọmọ Nàìjíríà láti ní dókè òkun wọ́n mọ support tó bá ti rí pé yes ẹ̀ ń fòtọ́ ọdún ṣogun tẹ̀ ń ṣe kí wọ́n kàn yín wọ́n pé ẹ kì í sọ̀rọ̀ ìjọba tó wà níta pọ́ǹtì tó jẹ́ kí n jáde sọ̀rọ̀ ni o ẹ̀yin ò kì í sí ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí. Kí wọ́n kàn yín pẹ̀lú pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan sọ̀rọ̀ lórí pé ẹ fẹ́ dá ẹ gẹ́gẹ́ bí ipò yín láti dáàbò bo ọmọ Oòduà so torí pé ẹ kì í sọ̀rọ̀ ìjọba táwọn èèyàn máa kú, torí pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba kó wa, torí pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí kí ọmọ Yorùbá kó dẹrú. Bàbá pọ́ǹtì ẹnu gbogbo dábì tẹ̀ ṣe ẹ ó kú díẹ̀ káàtó torí ọmọ Yorùbá ká má bàa dẹrú ká má bàa dèrò ẹ̀yìn ẹ dọ̀rẹ́ wọn lágídí ẹ dọ̀rẹ́ ìjọba lágídí kádọ̀bálẹ̀ fara kò ní ká mọ̀ gà ẹ dọ̀rẹ́ wọn lágídí. Tí Sunday Igboho bó ṣe wà yẹ ẹ̀yin náà ṣì wà brọ́dà yín ni tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ ó dá mi lójú pé yóò tún ṣèṣò rere jù báyìí lọ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí gbogbo wọn náà tún dó ẹjọ́ ló wá torí ẹ mọ̀ ìjà tán wà ń bọ̀ ìbò àwọn ládẹ́dẹ́ o ọ̀rọ̀ yìí kì í ṣeré o kì í sọ̀rọ̀ pé à ń tẹ̀lé olóṣèlú à ń gba billions of naira kì í sọ̀rọ̀ pé à ń kọ proposal pé a nídìí owó ẹ̀fọ́ olóṣèlú náà ṣáàyè wọn báwọn ṣe máa ṣe nù gbogbo wàhálà tó ṣẹlẹ̀ náà àwọn náà dálẹ̀ o àwọn olóṣèlú náà dálẹ̀ o àwọn náà dálẹ̀ lágbára wọn ọ̀ká mọ́ yìí o tòkí wá ló kù ju pé kó lórí ó dorí ẹ̀ mú lọ
mo sọ ní ọ̀rọ̀ mi àwọn terrorists yìí à ń pariwo àwọn Fúlàní míì tí ń bá wa gbé tipẹ́tipẹ́ tó yẹ pé wọ́n jẹ́ èèyàn wa tẹ́sí ṣe dáadáa sí wa tí wọ́n ti ṣe èèyàn bí dáàmú wọn tó ń bá wa gbé tó jẹ́ pé ọmọ Yorùbá ti fọmọ Fúlàní ti fọmọ Yorùbá àti ni táwọn yẹn ti wà àwọn tó jẹ́ terrorists yìí àwọn ìran ọ̀daràn ni wọ́n ọ̀daràn gangan làwọn àwọn wáyé wá dáràn ni wọn ò sì lójú àánú kọ́bọ̀ ni mo ṣe ń sọ fún àwọn Fúlàní tó jẹ́ tiwa náà kẹ́yìn ló ẹ̀ jáde kẹfẹ̀ wọnú hàn kẹ́yìn ló níbi tẹ́tí máa attack mo lè mọ̀ pé yẹ ẹ̀sẹ̀ ilé ẹ̀ ṣara wọn àwọn yóò lè mọ̀ pé kì í ṣe pé inú yín dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀rọ̀ yẹ ẹ má bínú o tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi tẹríba ẹ má bínú o ọ̀rọ̀ yẹ pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ní tó túmọ̀ sí ni pé torí ẹ̀ ni ò jẹ́ dá sí ní tó wà nílẹ̀ yìí ẹ jọ̀rẹ́ wọn lágídí torí pé ẹ fẹ́ jà fúnlẹ̀ Yorùbá ìgbà mélòó ni èèyàn fi ń bára wọn ṣọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe náà ń sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí tó bá tó dọjọ́ wájú mi tí ìbò mi bá tún bọ̀ ẹ tún lè dọ̀rẹ́ wọn ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wà lẹ́dọ̀rẹ́ wọn ẹ wà ní àti ń bá wọn ṣe nísìn ẹ̀yin èso olóṣèlú kí wọ́n kàn yín torí ìtumọ̀ pé mi kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ni pé ṣẹfẹ́ gbọ́sà ìtọ́jú pé ẹ ti sọ̀rọ̀ ayé dolóṣèlú kí ni tiyín pẹ̀lú òṣèlú àwọn olóṣèlú mọ bá ṣe máa ń bára wọn fa o wọ́n dẹ̀ mọ wàhálà tó máa ń bára wọn fa wọ́n san lórí wọn ṣeré àgbákò ni wọn o àgbákò làwọn olóṣèlú bọ́bọ́ pábò bọ́ bù lẹ́sẹ̀ ni o odidi Ààrẹ Ọ̀nà Kakanfò kí wọ́n á kàn yín pẹ̀lú àwọn olóṣèlú kí ni tiyín pẹ̀lú wọn ẹ wá ní ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí torí ẹ ní ò jẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ààbò tó túmọ̀ sínú o bí mo ṣe gbọ́ pọ́ǹsì tí mo mú bẹ́ẹ̀ nǹkan tó túmọ̀ sínú o bàbá kò ní bàjẹ́ o ẹ dọ̀rẹ́ wọn lágídí o ní tẹ́ ẹ gbé dání ojú bá lọ o àwọn ìjọba sì náà pé àwọn náà ń kọ̀ǹtró gbogbo wa bí àwa bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí abẹ́ ìjọba ni mo wà ẹ̀yin gan Ààrẹ Ọ̀nà Kakanfò abẹ́ ìjọba lẹ́wà o àbí tó bá jẹ́ pé ẹ jẹ́ president ló kù nígbà tẹ́ ẹ sì ti jẹ́ president yẹ ẹ láti gbà fún ìjọba tó bá wà ń ta náà ni o ẹ gbà fún wọn kẹ́ ẹ lè sèfù dẹ Yorùbá o ẹ bá wọn rẹ o ẹ dọ̀rẹ́ wọn o àmọ́ statement pé èmi ò kì í sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí tẹ́ ẹ sọ yẹ bàbá ẹ má bínú o tọ̀tọ̀ mo fi sọ ìbúyín o bàbá ẹ dákun ẹ tó bá tún àníyàn rò ẹ di ọ̀rẹ́ wọn tẹ́ ẹ bá tẹ́ ẹ fẹ́ dọ̀rẹ́ wọn nínú àwọn náà sọ pé kẹ́ ẹ má dọ̀rẹ́ àwọn ṣebí fún ààbò ni ẹ fa Sunday Igboho mọ́ra gbogbo yẹn ẹjọ fara yín mọ́ra ẹjọ sàsọyí pọ̀ ẹjẹ gbogbo nǹkó wà pọ̀ níwájú ọmọ àtẹyàn àwọn OPC náà níbi tí wọ́n ti ń kópa tiwọn o tipẹ́tipẹ́ o yàtọ̀ sígbà kan tó yẹ pé àwọn ará wọn kan nínú wọn tó yẹ pé tó bá kẹjọ níwájú wọn kí wọ́n gbà yàwó kí wọ́n ní ọkọ wọn ní ọkọ lánàá fẹ́ẹ́ dákú nígbà kan nìyẹn o wọ́n tún mú yàwó ẹ̀ sábẹ́ bọ́ ní ṣe kò sí ẹ̀ mọ́ ní OPC dúró wọ́n dẹ̀ wà káàkiri wọ́n ti ní ẹ̀ka tó pọ̀ ẹ má jẹ́ ní òde kọ́ dá ọ̀tẹ̀ sílẹ̀ láàrin wa torí níbi tá a bá ti ní abẹ́ jàjàgbara fẹ́ jà fún lù tọ́ ipá wàtá fẹ́jà fún un náà tó wá dọ̀ tara wa táǹbara wa jà táǹbara wa sọ ọ̀rọ̀ kọ̀ bá kún gbé ẹjọ́ sáwọn ọ̀tá gangan ò ní wọlé sí wa láàánú níbi ẹnìkan bá ti ṣe àṣeyọrí kan léèyàn kan sì tún fà wá sílẹ̀ pé torí pé a fẹ́ boríyìn pé báwo ni ó ṣe fẹ́ jóun ní ó boríyìn báwo ni ó ṣe fẹ́ jóun ní ó gbògo báwo ni ó ṣe fẹ́ jóun àwa tá a ti wà ń bẹ̀ ti pẹ́ ń kọ́ a nídìí gbogbo yẹ o gbogbo OPC wọ́n ti ń gbìyànjú tipẹ́ Iba Gani Adams ẹ dákun ẹ di ọ̀rẹ́ ìjọba o statement pé ẹ̀yin kì í sọ̀rọ̀ ìjọba ni ò jẹ́ kẹ́ fẹ́ dá sọ̀rọ̀ ọdún ní táwọn èèyàn tàǹsì ẹ̀ sí nìyẹn ẹ di ọ̀rẹ́ ìjọba torí pé ẹ fẹ́ gbìjà lu ẹ di ọ̀rẹ́ wọn ẹ ti ṣiṣẹ́ takuntakun sẹ́yìn ẹ fara yín mọ́ra ẹ jájọ jà fúnlẹ̀ Yorùbá lógun ọ̀fẹ́ àwọn èèyàn ń wò yín o gbogbo bẹ́ẹ̀ sì ní táwọn èèyàn ń sọ̀rọ̀ ní social media wọ́n fẹ́ràn yín ni torí mo mọ̀ pé ẹ lè ṣe pé ó níbi tẹ́ ẹ ti lè ṣe ẹ dẹ̀ ní gbìyànjú ó níbi tẹ́ ẹ ti lè ṣe ẹ fara yín mọ́ra Sunday Igboho brother yín ni ẹ fara yín mọ́ra ẹ jọ wà papọ̀ ẹ jà fún ìlú Yorùbá ọ̀rọ̀ yìí pé èmi jó èmi ò jọ tani ní kíníkan ẹ jẹ́ gbogbo wọ́n jà fúnlẹ̀ Yorùbá yìí àwọn ilẹ̀ Haúsá wọn ti kóra wọn jọ́mbẹ̀ o wọ́n ṣe ra wọn lọ́kàn wọ́n ti ń jà fún wọn o bẹ́ẹ̀ bá dé gbogbo everywhere everybody ti ń jà o kálukú ti kó security jáde ìpè kí wọ́n ló dé táàsùn táà ní lè sùn tí wọ́n lọ wà dé tó báyìí ẹ ṣiṣẹ́ pẹ̀lú àwọn alábòòlù àwọn ọlọ́pàá àwọn sọ́jà gbogbo wọn ẹ jẹ́ kí gbogbo wọn sọ́wọ́pọ̀ bẹ́ẹ̀ bá dé Sokoto ẹ rí OPC bẹ́ẹ̀ dé Èkó ẹ rí OPC bẹ́ẹ̀ bá dé Ògbómọ̀ṣọ́ ẹ rí OPC tẹ́ bá dé Ìbàdàn ẹ rí OPC tẹ́ bá dé kò síbi tẹ́ fẹ́ dé tẹ́ ní rí OPC ṣẹṣẹ ẹjọ́ kan wà lẹ ṣe níbẹ̀ ni ẹ má jẹṣẹ yọ dàrú Iba Gani Adams wípé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba yẹn àwọn èèyàn ti táǹsì ẹ̀ sí pé torí ẹ̀ ni kò jẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ààbò
ẹgbà ẹ di ọ̀rẹ́ ìjọba lágídí ẹ dọ̀rẹ́ wọn ìjọba ló ní gbogbo everything ẹ dọ̀rẹ́ wọn lágídí kò sí tó kàn yín pẹ̀lú ìjọba kò sí tó kàn yín pẹ̀lú àwọn olóṣèlú ẹ má jẹ́ kí wọ́n fi ètò òṣèlú kí wọ́n fi tẹ ẹ̀rẹ̀ sí yín lára ẹ di ọ̀rẹ́ ìjọba àmọ́ pé ẹ sọ pé ẹ̀yin ò kí ń ṣọ̀rẹ́ ìjọba tó wà ń ta yín ló jẹ́ kẹ́ káwọ́rọ́ ló jẹ́ kẹ́ síwọ́rọ́ kí ló kàn yín pẹ̀lú ìjọba Ààrẹ Ọ̀nà Kakanfò ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kì í sóye kékeré bàbá o ẹ wá gbogbo ọ̀nà ẹni tí wọ́n bá jẹ́ ìdíwọ́ fún yín ẹ wá gbogbo ọ̀nà láti wá gbogbo ọ̀nà pé ẹ̀yin fẹ́ jà fún ilẹ̀ Yorùbá ni ká sì ṣètò ààbò ẹ gbé gbogbo àwọn ọkọ̀ yín dìde ẹ gbé gbogbo àwọn ẹ̀ka yín dìde káwọn náà ṣiṣẹ́ kẹjọ ṣiṣẹ́ papọ̀ olóyè Sunday Igboho ẹwọ́n náà tẹ́sẹ̀ ṣe méjì àlàáfíà láàrin ara yín àfẹ́ jà àfẹ́ ìjà kankan torí nínú ká bá tó pé ẹnìkan jà abẹ́nìkan bínú sẹ́nìkan kò tí ń ṣàṣeyọrí mbẹ̀ bẹ́ẹ̀ ká bá ti ń fà wá sókè ẹnìkan mọ̀ fà wá sílẹ̀ yóò sì mọ̀ di wàhálà ẹ dákun aláfẹ́ kojú ogun kó tó wá jẹ pàwọ́ àtàfẹ́ kojú ogun náà láti wá ń bára wá jagun àwọn ọ̀tá tẹ́ fẹ́ lọ pàdé àwọn ọmọ rẹ́rìn ni pé ẹ̀rí ẹ̀rọ àwọn sùn ẹgbẹ́ náà ti ń bára wọn jà ẹjọ́ sí ẹ̀lá nìtì àwọn fìgìláńtì ti dúró àwọn Àgbẹ̀kọ̀yà ti dúró èmi ò rí bí táwọn fìgìláńtì ti ń tasùn síra wọn rí àwọn Àgbẹ̀kọ̀yà táwọn síra wọn rí tí èsè pé owó kan wà bẹ́ẹ̀ bóyá owó kan wà bẹ́ẹ̀ tí ń wọ ní àbí nǹkan bíi tún wà bẹ́ẹ̀ lọ́jọ́ pé jẹ́ nǹkan tí owó ńlá kan tẹ̀ mọ́ ń pín tó fẹ́ dá wàhálà yìí lẹ̀ ẹ kì í sọ̀rọ̀ ìjọba kọ́ ní alẹ́ ìdìbà ẹ bá ìjọba sọ̀rọ̀ torí pé ẹ fẹ́ gbìjà ilẹ̀ ní Oòduà ẹ fẹ́ gbìjà ilẹ̀ Yorùbá ẹ bá ìjọba sọ̀rọ̀ lágídí bí wọ́n bá láwọn ọ̀fẹ́ yẹ ẹ sọ pé yẹ fẹ́ wọn àmọ́ pé ẹ̀yin wá sọ pé ẹ̀yin ò kì í sọ̀rọ̀ ìjọba tó wà ń bẹ̀ o torí ẹ̀ lẹ́sẹ̀ síwọ́rú kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ẹ dákun mo bẹ̀ yín ni tọwọ́tọwọ́ ni mo fi ń sọ̀rọ̀ mo bẹ̀ yín ni ẹ fara yín mọ́ra ẹ já ṣera wa lọ́kàn tó giri ọ̀bá dánú aláǹgbòwò ní ráàyè wò ní ògiri ẹ já ṣera wa lọ́kàn gbogbo àwa bloggers àdé ń sọ̀rọ̀ tá à ń dá sí ọ̀rọ̀ yìí tí fi ń rúná tí fi ń gbèrò ẹ jẹ́ ká ṣe sùúrù bá ní tí gbogbo bloggers táwọn sọ náà ni pé kí gbogbo wọn ṣera wọn lọ́kàn bàbá wa Gani Adams ẹ fa Sunday Igboho mọ́ra Sunday Igboho káwọn lọ fa ìmọ̀ra ẹjọ́ ṣètò àlàáfíà ẹjọ́ sọ̀rọ̀ àsọyé pẹ̀tù ọ̀yá ogun ọ̀gbọ́dọ̀ kó lẹ̀ Yorùbá o ogun òsì gbọ́dọ̀ kó orílẹ̀-èdè Nàìjíríà gan tó dáwọn èèyàn wá fọ́nká lẹ̀ Yorùbá nìkan kọ́ bóde Kaduna ọba Yorùbá ń bẹ̀ bóde ẹbíwẹ̀ ọba Yorùbá ń bẹ̀ bọ́ bá sí ń dé bíbá náà ọba àwọn Haúsá ń bẹ̀ ọba àwọn Fúlàní ọba gbọ́n bẹ̀ àjọ wà kọ́ ni ó kàn gbọ́dọ̀ kọ́ ibikíbi ẹjọ́ tó lọ náà abẹ́yìn ni o torí tí ìlú bá bàjẹ́ wọ́n ó dà á kọ yín o tí nǹkan bá dẹ̀ wọ́ wọ́n ó dà á kọ yín o torí pé ẹ̀dìpọ̀ tó mú èèyàn mélòó lórí àǹfààní ẹ̀gbọ́n mi wà àǹfààní ẹ̀wọ̀n gbogbo gbà wọ́n ń pariwo yín social media wọ́n ń pariwo yín wọ́n fẹ́ràn yín ní bàbá Iba Gani Adams àwọn èèyàn fẹ́ràn yín ni ẹ mọ̀ òkè àbí ẹ̀ ń bu yín torí pé Ọlọ́run ká yín yẹ ṣe pàtàkì èèyàn mélòó lórí opportunity tó lọ́nà èèyàn mélòó lórí kí wọ́n máa dákọ̀ ẹ̀ pé Iba Gani Adams ọ̀dọ̀wọ́ yín o sẹ́yìn ní bá wa dá sí ni ìtumọ̀ tán sọnù Iba Gani Adams tí wọ́n sọ ni pé sẹ́yìn mọ̀ kò wá àná ni ní tí wọ́n ń sọnù táwọn èèyàn ń sọ táwọn bloggers gbogbo wọn ń sọnù o ibi tó yẹ kẹ́yìn òrò sí nìyẹn àmọ́ statement pé ẹ̀yin ò kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí tẹ́ ẹ sọ yẹn nínú interview yẹn ni mo ṣe jáde sọ̀rọ̀ wípé torí ẹ̀ ìní ẹ̀ ṣe ibi tí wọ́n tàn sí ni pé ẹ̀ ṣe dá sọ̀rọ̀ ọ̀hún ẹ̀ ṣe dá sọ̀rọ̀ ìní Oòduà bẹ́ẹ̀ bá ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí ẹ bá wọn ṣọ̀rẹ́ o ẹ bá wọn ṣọ̀rẹ́ o ẹjọ́ wà pọ̀ ẹjọ́ ṣe pọ̀ ẹjọ́ nẹ̀ pọ̀ ẹjọ́ wà pọ̀ olóyè Sunday Igboho gbogbo yín ẹjọ́ wà pọ̀ ẹgbẹ̀jalẹ̀ Yorùbá o èyí tó ju wá rí iye ìṣe kò bójú mu o wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ń gbà wọ́n gbà ní wọ́n wá lọ́tọ́ bí gbà ní wọ́n wá lọ́tọ́ bó la fẹ́ kó lọ ṣé ní Haúsá la fẹ́ sá lọ ní àbílẹ̀ Ìgbò Yorùbá ẹrunú o Yorùbá ẹrunú ẹ̀yin alábọ̀dé Yorùbá ẹ̀yin náà bímọ o ẹ̀kọ́ débi o ilẹ̀ Yorùbá nìran yín ti ṣẹ́ gbogbo ẹ̀yin alábọ̀dé Yorùbá ẹrunú o ẹjọ́ rí yín ó pé o ẹ lọ jẹ́ kórìí yín pé 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 ẹ̀yin alábọ̀dé nu ẹ jẹ́ kórìí yín ó pé o ẹ jẹ́ kórìí yín pé o ẹ̀yin alábọ̀dé olórí burúkú yín ayé yín bàjẹ́ kẹ́yìn o ẹ bá jẹ́ kórìí yín ó pé ẹ̀yin ni wọ́n fi ṣètùtù ní Yorùbá ẹ jẹ́ ń gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá ẹ̀yin ni wọ́n fi ṣètùtù ní Yorùbá ẹ jẹ́ kí rẹ̀pọ̀ wà láàrin gbogbo wọn Iba Gani Adams ní Sunday Igboho ní kí rẹ̀pọ̀ wà kí gbogbo nǹkan wà ẹ jájọ ṣe gbogbo ẹ̀ pọ̀ ṣé èmi ni mo ní lójú ogun ni ṣé bí ìrìn jagunjagun làwọn àbí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sẹ́yìn dín lójú ogun nísìnyí àbí ṣe ogun dàbí yín ó dàbí ẹ̀kọ́ dàbí kéèyàn sùn tìyàwó èèyàn kó máa gbádùn àbọ̀ dàbí ká ìwà níbi àpàlọ̀ kẹ́ máa sẹ́ nǹkan tútù kó máa rọrùn wọn mọ̀ jà rogo àní rogo ẹ dákun mo sọ yìí mo dúró níwọ̀n bá tí mo lè sọ bẹ́ẹ̀ Iba Gani Adams ló gan fẹ́ o
bàbá ẹ dákun bí tẹ́ bá yẹ kẹ́ ẹ sì ṣàtúnṣe ṣe àmọ́ pé ẹ kì í sọ̀rọ̀ ìjọba ni ọ̀sẹ̀ kẹ́ ẹ ti dá sí ọ̀rọ̀ lu ìyẹn kò sọ̀rọ̀ mbẹ́ o ẹ lọ di ọ̀rẹ́ ìjọba gbogbo tó bá gbẹ̀ fún ẹ dọ̀rẹ́ ìjọba o Ààrẹ Ọ̀nà Kakanfò ní o ẹ lọ di ọ̀rẹ́ ìjọba o ẹ bá wọn rẹ́ ìjọba ẹ̀yin náà ẹ fa Iba Gani Adams mọ́ra ẹ fa olóyè Sunday Igboho ẹ fa gbọ́n mọ́ra ẹ já ṣètò ààbò kí gbogbo òkú sì rọrùn àdúrà wọ́n gbà o àríbá ti ṣe o àánú ọ̀fọ̀n fún wa o gbogbo àwọn táwọn wà ní gbèkùn ọ̀nà ọ̀bọ̀n náà jò ní tọ́yọ Yusufu nínú kànga lọ́jọ́ sí yọ fa àwọn yọ o yọ fa àwọn yọ nú àdánwò tí wọn wà gbogbo àwọn tó ti wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà táwọn wà nínú gbèkùn àwọn ajínigbé ọ̀nà fa àwọn yọ o àwọn èèyàn wa táwọn wà ní hospital táwọn wà ní àìsàn tí wọn ò rówó tọ́jú wọn Ọlọ́run pèsè fún wọn jẹ́ wọn jáde láyọ̀ gbogbo ẹni tó wà nípò ìnira Ọlọ́run dákun tú wọn sílẹ̀ o Ọlọ́run dákun o ṣàánú fún adáàbò ẹ̀bùn wa ìwọlá bójú ní o Ọlọ́run bá sọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́jọ dàrú mọ́jọ túká o ọdọwọ́ rẹ Ọlọ́run ọdọwọ́ rẹ Ọlọ́run ọsọ yìí mo dúró náà o Akóredé Ìṣọ̀lá lórúkọ mi MC 2024 Las Congo Don Praco ẹlẹ́dàá mọ́ sùn